àjọ àwọn ọ̀rọ̀ kan ra yìí jẹ́ pé èèkàn ọlọ́run gédégédé èsì dédé wọn ká gbé lórí ọlọ́run lẹ́dùnmarè yìí kẹ́ èsì dédé wọn ká gbé lórí ọlọ́run lẹ́dùnmarè yìí kẹ́ àjọ wò la yáwó náwó àwọn agbọ́mọlé láǹtà àti síìpù àti kí ẹ ti pè wọ́n àwọn àyégbé wò la yáwó èlé o gbà owó èlé yẹn o fẹ́ mú ṣe òwò bó fẹ́ mú ṣe òwò kẹ̀rẹ́ bóyá owó yẹn ra náwó ẹ̀ ètí rò náwó ètí láàyè rí wọn fẹ́ ṣe wá náà rẹ̀ kàn kàn fẹ́ ṣe patí fẹ́ ṣe bẹ́ríà bẹ́ àbá àbẹ́ ààyè má sọrín ẹ má sọ agbélèsì wá rẹ lèsì 30,000 ọkọ̀ wọ́ iná owó olóró owó yọ fàì wòrà kò ṣe patí kò sẹ́rù jọ̀wọ́ iná wọ́n mú dédé owó yánáwó owó eléèlé kò parí ẹ̀ lórí patí ọ̀rẹ́ patí olé patí ó dọ̀jọ́ àwọn fẹ́ gbowó padà kàn án lówó wàá kó ẹrùn ẹ wá lórí òkè wọlé ká gbàdúrà lórí òkè wípé Jésù bá mi san gbèsè mi Olúwa ó yẹ jẹ́ ọlọ́run dègò máa ẹ ní orí ronú mo sọ́ọ̀rì o yìí sì dédé wọn lè ká pé ọlọ́run yìí náà orúùn àyìn lọ́ka fọjọ́ ọlọ́run báyìí hàn gbèsè gbòó la mówó ṣe patí jọjọjọ má jẹ́jí tó gbọ́fọ̀ gbàrú àdúrà bẹ̀yìn ní ṣọ́ọ̀ṣì bó bá ṣe orun bẹ̀rẹ̀ yìí má jẹ́jí tó gbọ́fọ̀ gbàrú àdúrà yìí ní ṣọ́ọ̀ṣì èsì dédé wọn kó lé ọlọ́run ní ọwọ́ o èsì dédé wọn kó lé ọlọ́run ní ọrùn ọwọ́ ọmọbìnrin yóò ga ọlọ́run dá ẹ pé júwe yẹn wà júwe nẹ́wà ṣùgbọ́n júwe mú ọ̀rọ̀ sísọ júwe mú bara ẹjọ́ ìmọ̀ràn sọ tó gbọ́ boyfriend ẹ̀ á fọ góòwò ti fọ̀ kọ́m bí boyfriend ẹ̀ bá fọ kí ní wàá fọ ayélujára apaba àti ìwò ti máa ayélujára lébà àti iye ẹ̀nà rí wá pé 30 wó pé 35 wá kalẹ̀ orí èkó ìgbàdúrà síbẹ̀ ìwé ṣéǹjì ẹ̀rùn ẹ̀yí pépépépépépépépé wé ṣéǹjì wá ká fọ Olúwa fún mi lọ́kọ̀ àjò dìde kí ní ẹ̀rùn ayé sórí ọlọ́run ra o tí mo tó gbọ́ fowó tó gbàrú àdúrà bẹ̀rẹ̀ níjọba la tún wá ara ẹ sí tó gbàrú àdúrà bẹ̀rẹ̀ ní sọ̀sì yìí mo bá gbọ́.